I am so sorry. Nigerians, I'm sorry. My lovers all over the world, I am deeply sorry. Please, I beg you in the name of God. Ṣé ká sọ pé àwọn obìnrin kan ò lórí ọkọ ní lóòótọ́ àbí ìwà wọn ni ò jẹ́ wọn orí ilé ọkọ gbé? Ẹja gbọ́n tí Wasila Coded sọ, ó ti sọ̀rọ̀ lẹ́yìn tọ́mọ rẹ̀ tó ṣe ọjọ́ ìbí wọ́n pé ọdún 10. Wasila Coded ó bọ́ síkànnì ayélujára ó lóun ò lórí ọkọ. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé àwọn Yorùbá sọ pé obìnrin sọ̀wànù ó lóun ò lórí ọkọ. Ṣé ká wá sọ pé gbogbo obìnrin tó bá ti sọ̀wànù ní ò lórí ọkọ ni? Àbí ká sọ pé Ọlọ́run mọ̀ọ́mọ̀ dá wọn kan tó jẹ́ pé wọn ò lórí ọkọ? Ẹ wo, tí n bá play fídíò Wasila Coded fún yín tán, yín wá ṣàlàyé àwọn nǹkan kan. A ó jọ gbé ìgbésí ayé Wasila Coded bó ṣe rìnrìn àjò rẹ̀ láti ọkọ alákọ̀ọ́kọ́ dọ́kọ ẹlẹ́ẹ̀kejì àti pé ta ló tún ń fẹ́ lọ́wọ́ báyìí. A ó jọ wá wò pé ṣé lóòótọ́ ni kò lórí ọkọ ni àbí kí ni ká ti pè gan. Ẹ jẹ́ n play fídíò Wasila Coded tó ṣe fún yín lẹ́yìn ìgbà tó ọmọ rẹ̀ tó pé ọdún 10. Ẹ̀yin olólùfẹ́ mi, mo ń padà bọ̀, ẹ má lọ ibì kankan. Ẹ ó gbọ́ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àṣírí eléyìí tẹ́ gbọ́ rí nípa Wasila Coded. Ẹ wo, mo ń bọ̀ ná, ẹ kọ́kọ́ wo fídíò eléyìí ná. Ẹ má lọ ibì kankan o, ẹ sì wo fídíò tán kẹ́ share rẹ̀ kẹ́ lè kọ́gbọ́n bẹ́ẹ̀. What a party! What a day! Ẹ wò yá ọlọ́mọ. Ṣé ẹ rí kí n tó sọ̀rọ̀ àwọn tó wá, ẹ jẹ́ n kọ́kọ́ sọ àwọn tí ó wà. Ẹ máa wò mí. Ẹ̀yin èèyàn, ẹ má máa wò mí ràn. Tí máa sọ fún yín pé mi ò lórí ọkùnrin, ẹ máa wò bóyá cruise ni. Okay, nọ́mbà bí mo ṣe wà yìí sìn. Mo ṣì lọ́kùnrin 2 àbí 3 kan tó ń tòsí mi, tó ń sì sọ pé aláìkí ẹ̀ àkíní kan. Ọmọ wa bẹ́ẹ̀ di ọmọ mi. I invite wọn o. Wọn ò wá òun ò sì tẹ́wọ́ o. Ṣé ẹ rí pé mi ò lórí ọkùnrin? Ṣé ẹ ti rí? But guess what men cannot do, my sisters do better. Mo lára mo léèyàn, ẹ̀yin ọkùnrin àlàǹkàṣì yín gbogbo ibi tẹ́ bá wà. Ìjọba block them tó bá rí mi mọ́, tó bá rí ẹ mọ́ lórí WhatsApp mi ti block ẹ. Ẹ wá farabalẹ̀ kẹ́ gbádùn ètò. Níjẹta lọ́mọ Wasila Coded ló pé ọmọ ọdún 10. Gbogbo àwọn òṣèré ìtàgé ní wọ́n bá ayọ̀ wọn bá dúpẹ́. Ṣùgbọ́n ẹ̀yin náà mọ̀ pé Wasila Coded ó ti ṣe ìgbéyàwó fẹ́ẹ̀yàn 2 tẹ́lẹ̀ tí ìgbéyàwó náà forí sanpọ́n. Ó ní bá a ṣe ń sọ̀rọ̀ yìí, èèyàn 2 ló wà lọ́wọ́ ọ̀hún tí wọ́n ní afẹ́fẹ́ ó rẹwà lọ́mọbìnrin. Ṣùgbọ́n òun pè wọ́n pé ẹ wá síbi báàdì ọmọ mi, ó ní wọn ò wá. Ẹ wo ibì kan là ń lọ o, ẹ farabalẹ̀ ibì kan là ń lọ. Kájọ wò sí lóòótọ́ ni Wasila Coded, sí lóòótọ́ ni ò lórí ọkọ àbí ká sọ pé obìnrin sọ̀wànù ó lóun ò lórí ọkọ ni. Ẹ ṣá farabalẹ̀ ibì kan mò ń lọ. Ó ní ṣùgbọ́n àwọn méjèèjì ńkọ́, wọn ò wá síbi báàdì ọmọ òun, wọn ò sì tẹ́wọ́. Ṣé ká wá sọ pé àwọn méjèèjì sá fún bílì ni àbí wọn ò nífẹ̀ẹ́ Wasila Coded, wọn kẹfẹ́ jẹ́ ń bẹ̀ ni? Àbí lóòótọ́ ni Wasila Coded kò lórí ọkọ? Eléyìí ló wá mú wa pé ó yá ẹja wá sọ ìtàn Wasila Coded bó olórin ṣe rìnrìn ìgbésí ayé rẹ̀ láti ọkùnrin alákọ̀ọ́kọ́ eléyìí tó bí ọmọ tó ti pé ọmọ ọdún 10 fún. Ẹ wò, mò ń bọ̀ ná, ẹ jẹ́ n wá sọ̀ǹtẹ̀ gbọ́rí nípa Wasila Coded fún yín. Ẹ má lọ ibì kankan, mo wà pẹ̀lú yín, àjọ wà ni, mò ń bọ̀ ná. Fertility máa lọ gba abẹ́rẹ́ fọ́jọ́ 5. Ọjọ́ tó bá yẹ kí ọkùnrin ìwà súnmọ́ mi báyà ní rí wọn, máa kékékékékéké. Lọ́lọ́run tó ṣe Pasuma yìí. Pé ẹ jẹra yín lọ́mọ ni wàláì. Ó tó di pé Adébímpé Akíntúndé yìn Wasila Coded kó tó dìpọ̀ pàdé Àáfà Ọláwálé ló ti kọ́kọ́ pàdé ọkùnrin kan rí tó jẹ́ pé wọ́n jọ ṣeré yùnkíyùnkín, eré náà doyún. Wọ́n fẹ́ra fóṣù 3 péré. Ṣùgbọ́n kété tí Wasila Coded lóyún lọkùnrin náà fẹsẹ̀ fẹ́, ó sá lọ. Ó ní wípé ìdí tọkùnrin náà fi sá lọ ni pé kété tóun sọ fún un pé òun lóyún ló bẹ̀rù responsibility ibẹ̀
lójú fẹsẹ̀ fẹ́. Àtìgbà náà ni Wasila Coded ló ti ń ṣe àdágbé àdáfà látinú oyún títí tọmọ náà fi pọmọ ọdún 10. Ìgbà tọmọ rẹ̀ ò jẹ́ ó gbádùn pé sẹ́ òun fẹ́ gbàbúrò. Màámi, mo fẹ́ gbàbúrò. Wasila Coded ó ní tẹ́sìn bá dá ṣe bá a tún gùn ni. Báyìí ló fi pàdé àáfà Ọláwálé èyàn King Ọláwálé èyàn lọ́dún 2023 táwọn méjèèjì gbìgbéyàwó alárùrù táyé gbọ́ tọ́run gan fẹ́ẹ́ mọ̀ sí. Àwọn méjèèjì wọ́n bẹ̀rẹ̀ ìrìn àjò ìfẹ́ wọn lọ́dún 2023. Oyún padà wọ òun náà. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí Wasila Coded bímọ ńkọ́, ìjà tó gbóná girigiri ó bẹ́ẹ̀lẹ̀ látàrí pé ìyàwó ẹlẹ́ẹ̀kẹta ló lọ́ọ́ ṣe lọ́ọ̀dẹ King Ọláwálé. Ẹ rí i pé inú fídíò tí mo fi hàn yín, ó ní tóun bá gba abẹ́rẹ́ tó yẹ kóun ò expect kọ́kọ́ òun kó wá súnlé kó súnmọ́ òun ò ní rí i, bóyá látàrí pé ìyàwó pọ̀ lọ́ọ̀dẹ ọkọ. Ṣùgbọ́n gbà tọdọdún 2025 eyín lẹ́yìn ìgbà Wasila Coded tó bímọ tán níjà náà bẹ́ẹ̀lẹ̀ ní ọ̀rọ̀ náà ló gba ẹ̀rọ ayélujára. Báyìí ní ìgbéyàwó ẹlẹ́ẹ̀kejì rẹ̀ ló tún forí ṣánpọ́n. Ó tún wò pé kóun ó try ẹlẹ́ẹ̀kẹta. Ó ní bí èèyàn bíi méjì ló wà lọ́wọ́ òun tí ń sọ pé a nífẹ̀ẹ́ rẹ̀ afẹ́fẹ́ ọ. Ó wá di pé kí wọ́n bẹ̀rẹ̀ sí máa ṣe responsibility lórí òun àtòrí ọmọ òun. Ó di pé òun ò rí wọn níbi báàdì ọmọ òun. Pẹ̀lú ìrìn àjò yìí, ọkọ alákọ̀ọ́kọ́ ó fẹsẹ̀ fẹ́ torí responsibility. Ọkọ ẹlẹ́ẹ̀kejì náà òun náà ìjà tún bẹ́ẹ̀lẹ̀. Àwọn ẹlẹ́ẹ̀kẹta tó tún yẹ ó mú kan nù wọn láàtún rí wọn yìí. Èyí gan-an ló mú Wasila Coded lóun gan fi sọ pé ó dàbí ìgbà pé òun ò lórí ọkọ. Ẹ̀yin olólùfẹ́ mi, ẹ gbọ́, ṣé lóòótọ́ ni àwọn kan wà tọ́lọ́ ń dá tọ́jẹ́ pé wọn ò lórí ọkọ pẹ́ẹ̀pẹ́? Ẹ drop comment kí lè ro ti yín lórí ilé, àbí ká sọ yìí pé kò sóbìnrin tí ò lórí ọkọ, pé ìwà ló kàn yàtọ̀ síra wọn ni. Sọ pé ọ̀rọ̀ náà ti sísú ni lẹ́nu nísìn, ó ti buyọ̀ sí i. Ṣùgbọ́n mo mọ̀ pé ẹ̀yin tẹ́ ẹ wà ń lé, ẹ lè tàn mọ́lẹ̀ tó pọ̀ sí i fáwọn tí ń wò wá. Ṣé ká sọ wípé àwọn kan wà lóòótọ́ tọ́lọ́ ń dá tọ́jẹ́ pé tí wọ́n ní kí wọ́n kàn bímọ wọn ò lórí ọkọ, àbí ká sọ wípé ìwà obìnrin ló mú dúró lọ́ọ̀dẹ ọkọ? Ẹ subscribe, kẹ́ share fídíò, kẹ́ wá drop èrò tí yín lórí eléyìí. Ẹ má gbàgbé àtúnmú mi bọ̀.